wọ́n sì tú bó ti yẹ kí wọ́n tún Yorùbá wọ́n ní ọgbọọgba láàrin ọkùnrin àti kíni ẹ wo ọgbọọgba láàrin ọkùnrin àti obìnrin kò sínú Islam ọgbọọgba láàrin ọkùnrin àti obìnrin kí mo ní kò sínú Islam kí ni ìtumọ̀ ọgbọọgba 50-50 50-50 ọ̀tàsáwá ọbaara wọn mu kò sínú Islam ìtọ́wà nínú Islam ni àlàádìlù déédéé wà á ń tá àdìlú ọlọ́run wí wà á ń tá àdìlú wà á ń tá àdìlú ẹsẹ̀ àdìlú àdìlú lọ́wọ́ nínú Islam ẹ wò ó ìtàwọn gẹ́rùbù ń pèpè fún musawat ìtàwọn ń pèpè fún àlàádìlú kí ni ìtumọ̀ musawat gẹ́rùbù ń pèpè fún mo ń lọ Amẹ́ríkà dáadáa mo ń lọ Britain dáadáa ń lọ sí western world dáadáa àwọn tí ó bá fẹ́ sìn tó lé wọn yóò yà yín lẹ́nu pẹ́ lọ́ọ́ kéèyàn ńláńlá ìmáàmù làdáni àfàgbà ẹ ń wọlé ẹ báyìí tẹ ẹ jòkó ìyàwó rẹ ó kì í yóò jòkó yọmọ wòran báyìí ọkọ wa lọ gbóúnjẹ kaná fún ọ bẹ́ẹ̀ni ọkọ wa da iná fún ọ ẹ wà jẹ tẹ bá jẹun tán ọkọ wa palẹ̀ mọ́ yóò wà lọ lè fọbọ yóò da padà sáyé ẹ ọkọ lọ lálejò ìyàwó wa ní rí bí ẹni pé òun ṣe àìdá mi sọ hukumu khidmatu zawjati fil bayt ìsọ àmọ́nu kọ́jọ́ wa kọ́dà ẹ̀sìn náà fara mọ́ lọ́dọ̀ àwọn àfáà kan níjọ́ tíyàwó náà bá wá lálejò bọ́kọ náà ti máa wòran tíyàwó lọ gba òun ni dókítà sọ débi pé nu fíríjì gan kálukú ní nǹkan tiẹ̀ ní sẹ́ẹ̀mà pé tìmọ̀ ẹni pé wọ́n pín owó lé san ni nígbà wọn ti ń pín oúnjẹ rà tí ń pín náà dá tí ń pa bọ́ fọ̀ tí ó gbé ẹjẹ́ 50 owó nánà kíní ọ̀jẹ́ owó omi kíní ọ̀jẹ́ owó gáàsì kí ni ó jẹ́ ìtì ń jẹ́ musawatu nù o lọ́dọ̀ tiwa adilu lọ́wọ́ kí ni ń jẹ́ adilu déédéé ni pé èmi lọ́kọ èmi ní fún ọ lóúnjẹ gbogbo oúnjẹ ilé èmi ní í ṣe kí ni èmi lọ́kọ èmi ní ìgbénáwó lé kí ni túmọ̀ ẹni pé èmi ní máa sanwó ná èmi ní máa sanwó omi èmi ní máa sanwó gáàsì èmi lọkọ torí èmi wọn ní pèsè tájẹ èmi wọn ní pèsè táàmù ṣé ẹrọ kọ tí n bá ń ṣe yìí òun ní ń ṣe déédéé la fẹ́ kọkùnrin ó ṣe pẹ̀lú àpèpè lọ bí ọgbọọgba the same thing náà lọ apply nínú sẹ́tà ń wí yìí gbogbo sẹ́kọ̀bí ó ṣe ó ní sẹ́tọ̀ bóbìnrin mu ti ń jẹ́ déédéé ọkùnrin àtobìnrin ò lè ṣe mùsàwá àti wọn lè sọ gbọọgba níbi iṣẹ́ kò ṣeé ṣe kó lẹ́sìn sọ pé gbogbo sẹ́tọ̀kùnrin ń ṣe ni kó mi ọmọ ọba dá Amẹ́ríkà jẹ́ sọ fún wọn dáadáa gbogbo sẹ́tọ̀kùnrin ń ṣe pátápátá lómi ń ṣe o obìnrin wa tirẹ́là kan ni lọ́hùn-ún bẹ́ẹ̀ ni obìnrin wa tirẹ́là lọ́hùn ṣé mẹ́rin níjà wà lójú bí wọ́n ti wa tirẹ́là lọ́hùn kọ̀ wá ṣiṣẹ́ kankan tọkùnrin ń ṣe láwọn western world yẹn tóbìnrin ò ṣe kí ni tí ò ṣe ibẹ̀ là ń ti lọ kẹ́kọ̀ọ́ wa o ìtawà fẹ́ fi yé yín ni pé mùsùlùmí là wa mùsùlùmí lẹ́yìn àyè sọgbọọgba ọkùnrin àtòbí yẹn ṣe kíni àwọn tíṣẹ̀rí abálà kalẹ̀ ní jẹ́ déédéé tá a fẹ́ lò déédéé ni kí ìyàwó mi ó wà nílé déédéé ni kí n wọlé kó dáná fún mi déédéé ni kó máa bomi fún mi tí n bá wọlé kí n ní sóyún tutù ẹ bomi díẹ̀ là déédéé nù déédéé mi ni kí mi náà kówó ọbẹ̀ kalẹ̀ déédéé ni kí n sanwó oúnjẹ déédéé ni kí n ra omi ìhun sílé déédéé ni kò máa pé ẹ káàbọ̀ sà déédéé ni kí n pé lọ́tún bẹ́ẹ̀ di ṣe ń bọ̀ nísìn kó sì pé kò sí ní tí ì sí wọn ju kí n lọ́tún sí lọ. ara déédéé ni àmàkájọ pé àmọ́ negotiate 50-50 kò sínú Islam o bá a ti fojú gbígbísí ayé wo bẹ́ẹ̀ ojú náà láàfin wo sẹ́ láàrin ọkùnrin pẹ̀lú ẹ dákun déédéé wo ní bẹ́ẹ̀ ń bi èmi àti ìyàwó mi jọ jòkó nulẹ̀ abẹ́kọ̀ àjọtọ̀ nulẹ̀ ṣé déédéé ni kó jòkó tọkùnrin kan lọ́fíìsì bẹ́ẹ̀ni àti ẹtí jọ ń sọ̀rọ̀ nulẹ̀ òun kún àtọkùnrin kan jọ àwọn ọlọ́fíìsì kan jọ mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé déédéé lè yíwù ọgbọọgba ni kìí ṣe déédéé ní Islam ń pèpè lọ kó pèpè lọ bí ọgbọọgba àwọn òpèpè musawatu ìpè tá à ń pèpè ní kíni al-adilu fil mu'ashara bayna zawjayn wal-adilu fi amali al-mar'ati fil mujtama ìtàn pèpè lọ́nu wassalamu alaikum warahmatullahi wabarakatuh.